tó mo kí olúwa ọlọ́run olódùmarè ọba tó ní ayé ọba tó ní àkókò àti gbogbo ìgbà. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Tọ́lá Òjẹ̀. Ní gbogbo ìkànnì pátápátá mo kí wa kú ojúmọ́, a kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú àsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ kú alẹ́. Ní gbogbo ipò, gbogbo ààyè tí oníkálùkù yín bá wà pátápátá mo kí yín, ojú ò ní tì yín. Ẹ ò ní fa ìlera, ẹ ò ní fi lùgbésí ayé yín. A kì í bókùn ẹyẹ lórí ìtẹ́, pírí lẹ ó máa sùn, pírí lẹ ó máa jí láṣẹ Olódùmarè. Mo ṣàlàyé fún yín pé nínú ìkànnì yìí, níbẹ̀ la ó ti máa tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn òkùnkùn tí ó mú ìfàsẹ́yìn tàbí gbọ́nmi sí omi òtó àìlágbọ́yira ẹni yé tó mú wáyé láàrin àwọn ọmọ odù tó dá ìwà pàápàá jùlọ nípasẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀sìn tí oníkálùkù wa nígbàgbọ́ nínú ẹ̀. Mo ṣàlàyé fún wa pé ètò yìí a gbé kalẹ̀ láti máa ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ò yé wa nínú àṣà, nínú ìṣe àti ẹ̀sìn Yorùbá ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé wa bọ̀ látẹ̀yìnwá àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lọ́jọ́ tòní pé mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ lọ sórí YouTube channel wa, mo fi Olódùmarè mo fi bẹ̀ yín. Ẹ bá wa subscribe sórí YouTube channel yìí kẹ́dẹ̀ máa tẹ̀lé wa láti lè máa gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ṣe oníkálùkù wa láǹfààní, tó máa ràn wá lọ́wọ́ láti máa tẹ̀síwájú pàápàá jùlọ láti máa gbégbé ayé ìrọ̀rùn láàrin àwọn ọmọ Yorùbá, láàrin àwọn ọmọ kóòtù òjíire láàrin ara wa. Kò yẹ kí ẹ̀sìn ó dàjà sáré wa láàrin, àbí pé báyìí mo ní ìgbàgbọ́ tèmi kan tó yàtọ̀ sí tiẹ̀ kí wá máa torí ìyan kí n máa fi da omi àlàáfíà inú ìlú àbí ti àdúgbò rú. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ wò ó, lónìí kí ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí ni pé mo fẹ́ dọ́dọ̀ àwọn kábíyèsí, gbogbo ẹ̀yin ọba aládé nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba kóòtù òjíire, mo síbí làfòdí adé o. Ẹ ó gbó, ẹ ó tọ́ àgbo ewu nítorí àdàgbàrá kò ní ti gbìn, ogbó agbóra kò ní tahun. Ẹ ó gbó bí olú ogbó tí ń gbó. Ẹ ó dàgbà, ikú ò ní pa yín ní rèwerèwe. Mo kí yín, mo kí gbogbo àyín olórí láàfin o. Ọ̀dẹ̀ ò ní gbóná mọ́ yín láṣẹ Olódùmarè, ààfin ò ní gbóná mọ́ yín. Mo kí gbogbo ẹ̀yin olóyè pátápátá, ojú ò ní tì yín láṣẹ Olódùmarè. Ẹ wò ó, kí ni àkọlé ètò wa ti jọjọ́ tòní? Àkọlé ètò wa ti tọjọ́ tòní ni àṣìṣe ọba aládé. Àṣìṣe ọba aládé. Mo wòye títí, mo wò pé kí ló ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ nínú àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń dojú àṣà bolẹ̀, àbí tí wọ́n fi ń ṣìwàwù, tí wọ́n fi ń toko òròkó bọ́ sóko òrókò tó kiri nítorí ìgbàgbọ́ nínú ẹ̀sìn wọn. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọba aládé, bóyá ẹ jẹ́ Kìrìsìtẹ́nì àbí Mùsùlùmí, tó jẹ́ wípé ẹ ò fi taratara ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, nínú ẹ̀sìn Yorùbá tàbí nínú àṣà Yorùbá, tó jẹ́ pé ìgbàgbọ́ titi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àbí ẹ̀sìn Mùsùlùmí òun lẹ fi ń judge, òun lẹ fi ń dájọ́ àṣà àti ìṣe àti ẹ̀sìn Yorùbá. Ẹ̀yin ọba aládé yìí gangan ni mo pè. Ẹ̀yin gangan ni ọ̀rọ̀ yìí kàn. Mo bẹ̀ yín, àwọn àṣìṣe kan wà bóyá tẹ́yin ò fura sí, tí ẹ̀yin ọba aládé yìí tẹ̀ ń gbé, léyìí tó dẹ̀ ń ba ọjọ́ alẹ́ yín jẹ́, léyìí tó ń pè fún àkíyèsí àwọn iṣẹ́ tí ó yẹ kí àwọn ìwàrẹ̀fà, àwọn sòròsòrò, àwọn Ọ̀yọ́mèsì
àwọn bọ́ba jíròrò bọ́ba tòlú tó yẹ kó máa pè yín sí bóyá wọ́n dẹ̀ ń pè yín sí bóyá ìgbàgbọ́ tí yín ni ò jẹ́ kẹ́ kọbi ara sí àwọn àkíyèsí yìí. òun lèmi Tọ́lá Ọ̀jẹ̀ náà tún mú wá fún yín lọ́jọ́ tòní pé ẹ̀yin ọba aládé wa nílẹ̀ Yorùbá ẹ ò fura ní ẹ ò fura pé àwọn àṣìṣe kéékèèké kan ń wáyé látọwọ́ yín bí? Ǹjẹ́ ẹ tiẹ̀ wọnú ìlú yín? Ǹjẹ́ ẹ tiẹ̀ wo bí nǹkan ṣe ń lọ nínú ìlú? Àbí ọba tẹ̀yin jẹ́ ọba tó jẹ́ wípé kí wọ́n talẹ̀ kí wọ́n kówó ilẹ̀ wá fún yín? Tí ẹnìkan bá fẹ́ ṣe dáadáa kan nínú ìlú kó mú sákọ̀lẹ̀ títí ẹ̀ wá fún yín? Ọba tẹ́ ẹ jẹ́ ọba pé kọ́rọ̀ ó ṣẹlẹ̀ kẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ nìkan lọ sẹ́wọ̀n, kẹ́ ẹ dá ẹjọ́, kẹ́ ẹ gbẹ̀bí fáláre, kẹ́ ẹ gbàdé fẹ́lẹ́bi nítorí owó, àbí ọba tẹ́ ẹ rò pé ẹ jẹ nìyẹn? Bọ́ba yóò rí yín tọ̀run wò yín. Ǹjẹ́ ẹ rí pé àwọn tó yẹ kó máa sọ òdodo ọ̀rọ̀ fún yín láàfin, nínú àwọn olóyè, nínú àwọn bọ́ba tòlú yín wọ́n ti ń sá sẹ́yìn? Àwọn tó yẹ kẹ́ ẹ máa bá òtítọ́ lọ́dọ̀ wọn, ǹjẹ́ ẹ rí pé irọ́ lẹ̀ ń bá ń bẹ̀ ń sìn? Ǹjẹ́ ẹ tiẹ̀ ṣàkíyèsí pé ìgbà tẹ́ kọ́kọ́ goróyè, àwọn kan wà nínú àwọn ìjòyè yín, nínú àwọn olórí yín, nínú àwọn bọ́ba tòlú yín tó jẹ́ pé ẹ̀yin gangan fúnra yín alára yín gangan mọ̀ pé òdodo ọ̀rọ̀ wà lẹ́nu ẹni yìí, ṣùgbọ́n tẹ́ ẹ ti fi owó ra làákàyè wọn ò lè bá yín sọ òdodo ọ̀rọ̀ mọ́. Kódà kọ́rọ̀ ó dojúrú, wọ́n ti mọ̀ pé ọba eléyìí kò fódodo ọ̀rọ̀. Irọ́ ló fẹ́, irọ́ náà lẹ jẹ́ ká máa pa fún láti lè máa gba jíjẹ mímu titiwa náà, kí ọ̀nà jíjẹ mímu tiwa náà má bàa dí, torí tó mọ̀ pé táwọn bá sọ òdodo ọ̀rọ̀ fún yín àti jẹ àti mú lè dí. Ẹ̀yin ọba ẹ ò fura ni? Ẹ ò rí pé àṣìṣe kẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́ kan ti ń wáyé fún ẹ̀yin ọba aládé, pàápàá jùlọ ẹ̀yin ọba ìtalẹ̀mú, ẹ̀yin ọba tẹ́ jẹ́ ọba ìgbàlódé ní ilẹ̀ Yorùbá? Bí ikọ́ bá máa lọ sí wẹ̀jẹwẹ̀mu patí, ẹ ò rí pé kò sí nínú ìlànà àti òfin ọba aládé, ọba ìtalẹ̀mú nílẹ̀ Yorùbá, kí ọba máa lọ síbi birthday, àyájọ́ ọjọ́ ìbí ọ̀rẹ́ kan àbí ẹbí àbí aláṣẹ kan, kí ọba máa lọ síbi ìgbéyàwó, ẹ ò rí pọ́ tàbùkù àpèrè yín? Ẹ sì má gbàgbé bóyá ìgbàgbọ́ yín lẹ̀ ń wò pé ká fi ìgbàgbọ́ ṣe, ká fi ìfẹ́ ṣe. Àwọn tẹ̀ ń tayè fún lónìí wọ́n padà ta àbùkù yẹn fún yín lọ́jọ́ ọ̀la tí ẹ bá taṣe àgẹ̀rẹ̀ sí ìfẹ́ inú titi wọn, nítorí pé ìfẹ́ inú titi yín, ìfẹ́ inú àwọn alálẹ̀ tó gbé yín lórí àpèrè náà, tẹ́ ẹ ti ń jẹ́ ọba, ẹ ti ń tà fún àwọn ènìyàn yìí nítorí ohun tẹ́ gbà lọ́wọ́ wọn, tàbí nítorí àtìlẹ́yìn tí wọ́n ṣe fún yín láti dórí ipò náà. Ẹ ti ń ta ipò yẹn, ẹ ti ń tà fún wọn nítorí owó àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún yín. Bóyá wọ́n náwó, wọ́n gbé owó kalẹ̀ fún yín láti dórí ipò náà. Ẹ ti ń tà fún wọn lọ́jọ́ tí wọ́n bá béèrè fún ohun tẹ́yin náà mọ̀ pé kò tọ́. Tẹ́ ò bá wá lè ṣe, ọjọ́ yẹn lẹ́ ò dẹni yẹpẹrẹ, lẹ́ ò dẹni àbùkù lọ́dọ̀ àwọn tẹ́ lọ ń ta ipò yín fún yẹn. Àṣìṣe ọba aládé. Ẹ̀yin ọba aládé wa nílẹ̀ Yorùbá, gbogbo ibi tẹ́ ẹ ti lọ ń rẹ ara yín sílẹ̀ yìí nítorí àti jẹ àbí nítorí àti mú, ẹ ṣe mẹ̀dọ̀ o. Ẹ ò rí pé ẹ ti ń tẹ àwọn nǹkan kan lódìlódì. Tí ọba bá jáde ní ayé àtijọ́ pé mo tiẹ̀ fẹ́ lọ wo, mo fẹ́ rin ilẹ̀ ọlá wò, mo fẹ́ wo ìlú mi bó ṣe rí,
níbi tí ọba bá ti gbé rìn lọ, oníṣu, ẹlẹ́ran, aláta, ẹni tí ó pòun mú nǹkan míì wá láti fi ṣe ẹ̀bùn fún ọba aládé nílẹ̀ Yorùbá, ibẹ̀ ni wọ́n ti máa wáyé lẹ́ẹ̀kan, bóyá lẹ́ẹ̀kan láàrin òṣùpá kan tàbí lẹ́ẹ̀kan láàrin ọdún kan lọ́ba máa ń ṣe bẹ́ẹ̀. Iyì ni. Ẹlòmíì ó tiẹ̀ tún gbé pé kábíyèsí máa wọ ọjà lénìí, kábíyèsí máa wá sínú ọjà lénìí. Tó bá wà ní Àbújá yóò wá sílé, tó bá wà lóko yóò wá sílé láti wá gba ire. Àbí ayẹyẹ ọdún kan ni wọ́n fẹ́ ṣe láàfin ọba tó yẹ pé ọdún ìlú ni. Ẹlòmíì gbẹ tó yẹ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni ó rí ọba náà, yóò wá ti oko, yóò wá sílé. Tó bá wà ní ẹ̀yìn odi níbi tó ti lọ ṣe àtìpó, yóò wá sílé láti gba ire ọdún lẹ́nu ọba náà, nígbà tó ti mọ̀ pé láàrin ẹ̀ẹ̀kan tóun máa rí lọ́rin ọdún náà ní, òun tún lè má rí mọ́, ó tún lè di ẹ̀mí kóun tó rí. Ìjẹ́ ọba yìí ǹjẹ́ sóyè tún wà láàrin ẹ̀yin ọba ìgbàlódé àsìkò yìí bí? Ǹjẹ́ ṣé gbogbo àwọn iyì yìí sóyè tún wà láàrin tòótọ́? Àti mọ̀ pé ayé ti dayé ọ̀làjú, tòótọ́ a mọ̀ pé ẹ lọ́kọ̀, ẹ ní mọ́tò, ẹ láwọn cars, ẹ lọ́lá, ẹ lọ́rọ̀, ayé ti lajú tòótọ́. Ǹjẹ́ ẹ tiẹ̀ rìnrìn ọlá? Ẹ má pé bóyá èyí ń rìn ìyá lọ́jà àbí bàbá lọ́jà kan àbí ìjòyè kan sínú ìlú. Ǹjẹ́ yín fúnra yín gangan tiẹ̀ ti rìnrìn ọlá lọ sínú ìlú yín, pàápàá jùlọ àárín ọjà yín wò, kẹ́ ẹ tiẹ̀ wo bí ìgbé ayé àwọn ọmọ ìlú yín bó ṣe ń rí? Ẹ gbé gbogbo mọ́tò tẹ́ ní, àwọn cars tẹ́ ní, àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀dẹ̀ tẹ́ ní, àgbòtọ́ ni a mọ̀ pé lówó ẹ lọ́láṣẹ̀, àní ẹ gbé sílẹ̀. Ẹ kàn rinlẹ̀ ọlá káwọn onílù ó ṣáájú, kí ẹ wá máa lọ káwọn ìjòyè yín ó tẹ̀lé yín lẹ́gbẹ̀ẹ́, kí ẹ wá máa súre fún gbogbo ìlú. Kẹ́ ẹ wọnú ọjà ìlú yín, kẹ́ ẹ súre nínú ọjà ìlú yín, kẹ́ ẹ dójúbọ òòṣà tó wà nínú ọjà, kẹ́ ẹ súre ń bẹ, kẹ́ ẹ súre fún àlàáfíà ìlú, kẹ́ ẹ súre fún ọrọ̀ ajé ìlú kó lè máa tùbà, kó lè máa tùṣẹ́, kí àwọn ará ìlú yín kí wọ́n lè mọ àsìkò tí yín sí àsìkò rere. Mélòó ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá lẹ̀ ń ṣe yìí? Irú ohun tí àwọn baba ńlá baba yín ti ń ṣe nìyẹn, tìlú ń tùbà, tìlú ń tùṣẹ́, tí wọn ò tiẹ̀ ní ẹ̀sìn, táwọn ò sọ pé bóyá wọ́n nígbàgbọ́ nínú Jésù Kristi àbí àwọn nígbàgbọ́ nínú Ànábì Muhammad. A sì máa rí ọba míì náà tó jẹ́ pé ó jẹ́ Christian náà, àbò jẹ́ Mùsùlùmí tó jẹ́ pé ó ń ṣe nǹkan tí mò ń sọ yìí. Ẹ̀yin ọba tẹ́ ò ṣerú nǹkan báyìí, ẹ̀yin ni mò ń pè àkíyèsí yín sírú àwọn nǹkan báyìí. Ẹ ò bá jẹ́ ká ṣe é bó ti yẹ ká ṣe é, kó lè bá a rí bí ó ti ń rí, bó ti yẹ kó rí. Ìṣẹ̀ṣe ò ní ẹ má ṣẹ̀sìn yín, ṣùgbọ́n ẹ má tàpá sí òfin àti ìlànà ti ìṣẹ̀ṣe là ń wí. Ilẹ̀ Yorùbá la wà yìí. Ẹ má torí pé bóyá ẹ wà nínú ẹ̀sìn Mùsùlùmí àbí ẹ̀sìn Kìrìsìtẹ́nì, kẹ́ ẹ wá máa pé ti ìṣẹ̀ṣe báwo, ti àṣà báwo, ti ìṣe báwo. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Tálọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ẹ sì má gbàgbé, ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jèrè ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ wò ó, eléyìí ni mo mú wá fún ẹ̀yin ọba aládé wa ní ọjọ́ tòní. Gbogbo ẹ̀yin ènìyàn, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi subscribe sórí YouTube channel mi, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi comment, ẹ like, ẹ bá mi share ètò yìí kó lọ káàkiri àgbáyé, pàápàá jùlọ kó kan àwọn ọba aládé wa. Ọ̀jẹ̀tọ́lá lèmi jẹ́, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìmọ̀ àti òye pọ̀ fún ẹ
tó tún kọ́ nínú ìkànnì yìí lọ́jọ́ iwájú. Ẹ wò ó.